ẹ̀yin tèmi eléyìí tún lẹ́tìkẹ́ ó gbẹnu tán o. Báyìí la ṣe rí tí ìyàwó actor Akin Ọláìyá èyí tó sọ̀rọ̀ sókè bí Akin bó ṣe lé jáde tó sì tún fẹ́ gba ọmọ lọ́wọ́ rẹ̀ torí wípé ó fẹ́ fẹ́ ìyàwó tuntun. ẹ̀yin èèyàn eléyìí gbẹnu tán ó lẹ́tìkẹ́. tẹ́ ẹ bá gbàgbé níbi ọjọ́ bíi mélòó kan ó la retí Akin Ọláìyá èyí tó gbé sí orí péjì rẹ̀ wípé ó ń ṣègbé ìyàwó tuntun. ẹ̀yin èèyàn ó ní àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní báyọ̀ tí wọ́n bá dúpẹ́ bó tilẹ̀ jẹ́ wípé a mọ̀ wípé ó ti fẹ́ ìyàwó tẹ́lẹ̀ tó sì bí ọmọ ọkùnrin mẹ́ta. ẹ̀yin èèyàn làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní bi léèrè wípé ìyàwó rẹ̀ èyí tó fẹ́ tẹ́lẹ̀ ńkọ́ àti àwọn ọmọ. ẹ wò àwọn èèyàn ń fa ọ̀rọ̀ yìí lọ wọ́n ń fa ọ̀rọ̀ yìí bọ̀. kódà Akínọlá dá wọn lóhùn níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan wípé ṣe nìyàwó òun ti kú. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ tí ìyàwó yìí gbọ́ òun ló jẹ́ kó jáde láti wá ké sáyé wípé òun ò kú o, òun wà láàyè. ó ní Akin Ọláìyá ló fọwọ́ ara rẹ̀ tó fi lé òun jáde kúrò ní ilé rẹ̀. ẹ̀yin èèyàn tó sì tún fẹ́ gba ọmọ lọ́wọ́ òun lórí wípé ó fẹ́ fẹ́ ìyàwó tuntun. arábìnrin yìí ó ròyìn ilẹ̀kùn. ẹ̀yin èèyàn ohun tójú rẹ̀ rí nílé Akin Ọláìyá ó sọ títí débi wípé ṣe ni arákùnrin náà ó fẹ́ lòun fún oògùn bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ òun. ẹ̀yin èèyàn eléyìí gbẹnu tán ó lẹ́tìkẹ́. ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu arábìnrin náà. ẹ̀yin èèyàn ogun tẹ́yìn náà bá rò ẹ fi dáhùn yín ẹ fi sí orí comment section. ire o. wẹ́fíà pé Akin sọ́mọ̀ mi sí wẹ́fíà ní the second year yẹn so mo dẹ̀ yọjú sí wọn ní wẹ́fíà yẹn. Mr Mustapha lẹ́ni tí ó rí àtẹ́ǹtì mi níbẹ̀ ni wọ́n jẹ́. wọ́n ní ó sọ pé àwọn ọmọ ò lọ school pé òun gbọ́ from sources pé then ibi tí àwọn ọmọ ń gbé ọ̀dọ̀ ya arúgbó kújọkújọ kan. My mom is still in her early 60s even as I talk ma. mom mi ṣe 63 báyìí ni. ó wá ní ọ̀dọ̀ ya arúgbó kújọkújọ kan ni àwọn ọmọ ń gbé pé sọ àwọn ọmọ yẹn ò ní kí ẹ̀ pé sọ òṣìṣẹ́ mọ̀ pé concern àwọn ní welfare is ibi táwọn ọmọ wà gbógúdọ̀ wà conducive fún àwọn ọmọ pé òun fẹ́ sọ pé òun fẹ́ wá sí ilé ibi tí mò ń gbé as his own job pé òun fẹ́ wá wá àwọn ọmọ yẹn. mo ní no problem. ó ní but kóhun tó wá wá àwọn ọmọ òun fẹ́ meet èmi àtàkìn. mo ní no problem. ó ṣàfihàn wa ní Jordan pé the third day sí Jordan ó ní kí n padà wá pé òun máa ní kákin náà wá. ṣé ìgbà àwọn tó ń béèrè pé ṣé Akin Louis one minute and sọ̀rọ̀ wọ́n kàn fẹ́ kẹ́ respond sí comment wọn ignore them please no diversion. 1 minute and sọ̀rọ̀ pé Akin Ọláìyá là ń sọ tọ́ni ṣe Akin Louis because wọ́n fẹ́ popular on trial yìí ni just ignore them tó bá dẹ̀ sùn àwọn block yàmù gbọ́. so the third day tó ṣáà ní kí n wá pé òun fẹ́ kí mi àtàkìn jọ wà pọ̀ mọ́ inú problem. ìgbà tí mo máa débẹ̀ the third day bàbá Bólú ẹ̀gbọ́n ẹ̀ náà tún tẹ̀lé òun àtàkìn jọ wá ni níjọ́ yẹn sí wẹ́fíà. so bẹ́ẹ̀ so àwọn méjì àtẹ̀mí làṣà àjókòó síwájú máàlù wẹ́fíà yẹn. máàlù wẹ́fíà yẹn wá ní àwọn ti interview ìyàwó yín o pé ó láwọn mọ̀ pé wọ́n wà in savings pé tó àwọn máa lọ sílé lọ wò wọ́n pé ó ní ìyá òun kò tiẹ̀ kì í ṣe arúgbó rárá pé tí àpótẹ́yìn náà dẹ̀ mọ̀ bí Akin àti bàbá Bólú ṣe gbáyà mi nìyẹn pé kí ló tiẹ̀ ń sọ gan-an a máa gba àwọn ọmọ yẹn ní ọwọ́ ẹ̀ ni tó ò ní fojú kàn wọ́n mọ́. ẹ̀gbọ́n Akin ṣé kò níyàwó ni. ó níyàwó ní olódó tó ń gbé nílé tí àwọn tó Akin sọ. báyìí kò fi wá kó wá bá yẹn lé ókè ó wá lù àsìkò àṣọ fún ẹ pé kò jáde kí mo ṣe lérò má sọ̀rọ̀ lọ. so àwọn méjì àgbà yá mi lọ́dọ̀ máa yẹn gan pé àwọn máa gbọ́ ọmọ lọ́wọ́ ẹ̀ ni àwọn máa gbá ọmọ ni bàbá Bólú yẹn sọ pé kò sẹ́ni tó lè bá wọn ṣe nínú ìran àwọn ò lè rọ́mọ àwọn gbà láìláì ò ní fojú kan àwọn ọmọ yẹn mọ́ bá ṣàṣìjọ pariwo lèmi náà ni ẹ lè gba àwọn ọmọ lọ́wọ́ mi mo ní Akin mo ti trade gbogbo nǹkan fún ẹ pápátá I trade my destiny everything pé àwọn ọmọ yìí nìkan náà tún ni mo rí as nǹkan tí mo mú jáde nínú marriage yìí pé kí ló tó fẹ́ tún ṣó fẹ́ mo ṣáà ń pariwo níjọ́ yẹn bí máa yẹn náà ṣe ní madam tẹ bá fẹ́ máa prove difficult mo máa ní kó charge yín sí court o tẹ bá fẹ́ máa prove difficult ìyẹn máa wẹ́fíà yẹn òun náà kọ́ change ohun ní Mr Mustapha. mo wá ní ṣe fi ṣe muslim to muslim ní báyìí mo dá máa yẹn lóúnjọ́ yẹn mo ní èmi àti yín ti sọ̀rọ̀ ẹ ti lẹ́ máa wá wo àwọn ọmọ pé èyí náà lè tún change voice báyìí in fact báwọn mẹ́ta ṣe àwọn mẹ́ta wọ́n ṣe sound against me níjọ́ yẹn nìyẹn so mo ṣe kúrò ní ọ̀dọ̀ máa yẹn jọ yẹn ní wẹ́fíà nìyẹn so ṣáàtú béèrè no àwọn ọmọ mi wà lọ́wọ́ mi o mo padà sílé lọ́dọ̀ mọ́mì mi lọ́dọ̀ àwọn ọmọ mi mo ṣáàtú so suddenly mo kàn tún rí another letter after a few months pé ó tún ti charge mi sí court ní Ìyàgànkù magistrate court ní Ìyàgànkù so lẹ́tà yẹn wá contain pé ó fẹ́ gba àwọn ọmọ ní lẹ́tà yẹn contain so mo ṣe wá dé magistrate court níjọ́ tí mo lọ so by then mo ti wá gba lawyer mo ti gba services lawyer àwọn ọmọ mi ti gba lawyer fún mi so lawyer Adémilúwà ní lawyer mi so ó ṣàtẹ̀lé mi lọ sí magistrate court ní Ìyàgànkù
ní àgbàṣe wá débẹ̀ ni woman George obìnrin ni George woman yẹn wá ní mo gbọ́dọ̀ kó àwọn ọmọ yẹn yọjú pé òun fẹ́ rí wọn pé òun fẹ́ interview wọn so wọ́n ṣáà join sí jọ́ mi so mo ṣáà kó àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta lọ but before kí n tó kó wọn lọ as God will have it mo ti ní kí mọ́mì jẹ́ ká ẹ̀rọ wọn so àwọn ọmọ ti bẹ̀rẹ̀ school àwọn ọmọ yẹn ti wà school àti fi wọn sí school so with their ID card neatly dressed in uniform ni mo fi kó wọn lọ sí court so lọ́ọ̀yà mi present wọn pé àwọn ọmọ tẹ́ ẹ sọ ni pé àkọ́kọ́ wọn ti wà in school pé fine they were initially out of school pé ìyá wọn ò lágbára láti rán wọn school pé she has not been working pé but àwọn ọmọ ṣáà ti wà in school woman yẹn bá ṣàkó àwọn ọmọ yẹn lọ sínú office separate office ó lóun fẹ́ lọ interview wọn ìgbà tó máa padà síta pẹ̀lú àwọn ọmọ ó wá fẹ́ máa sọ̀rọ̀ míì pé another case bí lọ́ọ̀yà mi ṣe ní objection àwọn ọmọ tẹ́ ẹ kó lọ feed wa back ọkọ ni mo ti bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ Mr. Akínọláìyá máa advise yín ẹ ti ọkọ try kẹ́ máa ṣe dáadáa sáwọn ọmọ iná láti fa ojú wọn mọ́ra just an advice torí àwọn mẹ́tẹ̀ẹ̀ta sọ Stanley pé àwọn ò lè kúrò lọ́dọ̀ ìyá àwọn pé even wọ́n tún sọ fún wọn pé tẹ́ bá fẹ́ kó wọn ṣeré jáde ńkọ́ àwọn ọmọ ìtún ní mọ́mí àwọn gbọ́dọ̀ wà níbẹ̀ káwọn tó lè tẹ̀lé yín ṣeré jáde. ṣàpẹ́ ní kí n má sì bọ̀ sí aspect àwọn ọmọ rárá ni ẹni kí n má sọ̀tàn àwọn ọmọ rárá lẹ́ẹ̀kan mà torí pàtó yá ó tún náà wọ́n gan àwọn ọmọ náà pẹ̀lú oògùn á ní kí n jí àwọn ọmọ fóun lóru tó bá ti wọlé dé á wá ní kí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta mú owó sọ́wọ́ kó fi lé orí wọn individually kó wá dá owó yẹn padà fóun pàtó ti ọkọ bẹ̀rẹ̀ èmi ní àwọn ọmọ ti sùn kò tiẹ̀ tẹ̀yé mi mo ní wọ́n ti sùn sípẹ́ ó ní bóun jí wọn so bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe pẹ̀lú àwọn ọmọ nìyẹn so wá bẹ̀rẹ̀ sí ní gbé nǹkan wálé fáwọn náà jẹ so ìyẹn by the way so àwọn ọmọ náà ti wá lúlù tó máa ń lù mí lójú wọn so àwọn ọmọ náà ti wá máa ń panic gan so lọ́ọ̀yà George yẹn ṣàníkàn táwọn ọmọ sọ nìyẹn bí ó ṣe ní ká máa lọ ní lọ́ọ̀yà mi wá ní even ẹjọ́ ìgò ẹjọ́ tẹ̀lé dání magistrate court lọ́ọ̀yà mi dá George lóhùn pé ká tó sọ̀rọ̀ custody ọmọ a gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa bàbá àti ìyá tó bí ọmọ pé kí ló ṣẹlẹ̀ sí àwọn méjèèjì náà ká kọ́kọ́ mọ̀. Yes ma. Yes ma. nígbà tó ti ń lo àwọn ọmọ yẹn fún ritual kí ló dé tó fi kọ́ mẹ́sàn-án gbà yẹn. mi mọ̀. ó kì í máa sọ̀rọ̀ lọ. so lọ́ọ̀yà mi ṣàdá George yẹn lóhùn bẹ́yẹn pé even statutory wedding pé high court ló ní agbára lórí wedding wọn pé not even magistrate pé so táwọn ọmọ tẹ̀lé yanjú lẹ́ ti yanjú pé but àti sọ̀rọ̀ lórí bàbá àti ìyá gan pé so kò tí ì ṣẹjọ́ aṣákòrò court so later after few months bí mo ṣe receive message kan lórí fóònù mi lórí WhatsApp message ni ó wá jẹ́ court summon pé kí n yanjú sí court Ìkirè high court mo ti ọkọ pé lọ́ọ̀yà mi pé mo máa rí message kan sí pé Ìkirè. ìṣẹ́ lọ́wọ́ òwò pé bolo ti rówó tó fi ń ṣe gbogbo nǹkan tó ìta ló wá ń support ẹ̀ báyìí. mọ́mì mi náà ni àtàbúrò mi àti àwọn àǹtí mi tó wà ní US ẹ̀gbọ́n mọ́mì mi so wọ́n máa ń fund mi so mo ṣáà rí court summon yẹn lọ́ọ̀yà mi wá ní kí n jẹ́ ká lọ sí court tí wọ́n ti send letter yẹn pé ṣèbí òun ṣáà máa tẹ̀lé mi pé tí ó bá dẹ̀ sí nǹkan pé bóyá mix up or something á máa bọ̀ ní mo no problem aṣáde Ìkirè high court torí mi ti sọ fún lọ́ọ̀yà mi ní ọ̀nà pé why Ìkirè Ìbàdàn north west lónírèkè ní Ìbàdàn láti ṣe wedding pé why Ìkirè high court lọ́ọ̀yà níta bá débẹ̀ àmà aṣáde bẹ́ẹ̀ bí mo ṣe ń débẹ̀ that will be the very first time tí mo dé court yẹn Akin wà ń bẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ yìí wà ń bẹ̀ àbúrò ẹ̀ Isaac náà wà ń bẹ̀ mo bá wọn nínú court so wà tó ṣàkan case number ti tèmi bí George yẹn ṣe ní kí lé tí àwọn ń sọ́mọ̀nì mi sí court láti jọ́ ìtì mi yọjú lọ́ọ̀yà mi bá ní ibo lẹ ti sọ́mọ̀nù ẹlẹ́jọ́ òun òní bailiff àbí ṣé o máa mú lẹ́tà court summon lọ fún wọn láti jọ́ ìyẹn fẹ́mi bailiff láti dìde nu court tako lọ́ọ̀yà mi àtẹ̀mí pé bẹ́ẹ̀ ni òun máa mú lẹ́tà wá mo ní ibùtá lẹ máa ń fún ibo lẹ máa ń fi lẹ́tà sí òun máa mú wá sí ilé ọ̀dọ̀ mi. kódà kó fẹ́ rán ẹ lọ́yẹ̀ wọn kò lè gbà wọn ọmọ yẹn nàbí wàá torí kò fẹ́ yé mi mọ́ báyìí ibi tá a bá dé bẹ́ẹ̀ débi ẹbí mo ní tèmi pọ̀ ilé ìtúnlẹ̀ tìkẹ̀ mo ń gbọ́. òun máa ń mú lẹ́tà yẹn wá sí ilé ibi tí mò ń gbé mo wá fèsì bailiff mo dẹ̀ gbà lọ́wọ́ yín rí ó ní náà òun ò bá mi rí mọ́mì kan lòun máa ń bá mọ́mì yẹn lòun máa ń fún kí ṣáà má fọ̀rọ̀ gùn George ṣáàní torí náà èmi ni mi kì í yọjú àwọn ti sọ́mọ̀ mi yọjú ni torí èní tí mo yọjú yìí lọ́ọ̀yà mi ní orí WhatsApp gan láti receive tèní wọ́n ṣáà deny wọn gbà ó ní èní náà ló máa give judgement so lọ́ọ̀yà mi wá ní kí n calm pé kò sí nǹkan fẹ́ ṣe at that point you can't give judgement so ó ṣáà give judgement ìjọ yẹn pé Akin sọ pé wedding yóò tẹ́ òun lọ́rùn mọ́ ìbágbépọ̀ èmi àtòun ò rọgbọ fún òun mọ́ so this wedding is hereby dissolved. àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní wedding yẹn long vacation tó máa mú ní September ní ọdún yẹn kí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn move sí ọ̀dọ̀ Akin so as their free will tó bá wish kó wá máa kí mi but kó move sọ́dọ̀ Akin ibẹ̀ ni mo ṣáà ti yọkọ barajẹnu kọsí mo ń sunkún but lọ́ọ̀yà ṣáà ń pẹ́ tì mí ó ṣáà ń fọwọ́ ṣe àyà pé kì í má sọ̀rọ̀ immediate to declare judgement yẹn ni immediate to declare. judiciary system ọgbọ́n yàtọ̀ sí politicians bribery and corruption
ẹ mọ̀ gbọ́. ìdẹ́tọ̀ tó give judgement bí ẹ̀gbọ́n àtàbúrò Akin bó ṣe dì má Akin nìyẹn wọ́n wá ń pàtẹ lẹ́yìn congratulations ṣáàwó so àwọn lọ́wọ́ kọ́ bọ́ta nínú courtroom so ìyẹn tí wàá ń tó whereas mo ti ń tojú àmì pẹ̀lú lọ́ọ̀yà mo ti sọ the law ṣọ́ọ̀ṣì gbà ìyẹn ṣàwọn pé àníkẹ́ má sàn ọkọ ẹ dákẹ́ mi ìfẹ́ gbọ́n ọ̀kan pé ẹ má lose mind yín o just take calm mo ṣáà dàkẹ́ so bó ṣe ń gbé mi bọ̀ nìbàdàn nìyẹn yẹn lọ́ọ̀yà bá a ṣe wájú ọ́fíìsì lọ́ọ̀yà mi ni mo wá ní lọ́ọ̀yà what next pé ṣáà kí n máa gba àwọn ọmọ mi ní pé mo ti ẹ̀gbọ́ ti wedding pé mi ò kú ní ayọ̀ kankan láti jọ́ tí mo ti fẹ́ náà pé mi ti ẹ̀sán ọkọ lórí yẹn pé kó wà dé soft bóyá sàn yẹn pé bọ̀ àwọn ọmọ mi ní lọ́ọ̀yà ló wá ní the next option báyìí is car appeal pé that is just the next way out mo ló yá ó yá olówó appeal yẹn kọ́ máa ń pẹ́ mo ní èló ní kí n tún sá lọ bá gbogbo àwọn family mi mo ṣáà bẹ̀rẹ̀ sí sọ bẹ́ẹ̀ njọ́ yẹn aṣáàrẹ́sì owó appeal yẹn fún lọ́ọ̀yà àfún so bó ṣe ọkọ ní first letter táwọn máa serve wọn is letter of stay of execution pé meaning that judgement tí give yẹn kò tí lè hold so aṣáàfún wọn ní letter yẹn so a ṣì ń process appeal lọ́wọ́ bí lọ́ọ̀yà mi ṣe pè mí jọ́kàn nìyẹn pé òun receive call from Ìkirè High Court pé another judge tí wọ́n ṣe gbèdé ń sèkútọ́ ti transfer the former one yẹn pé ó pe òun ní interest nínú kéèsì ìgbà tó ń wo case files pé òun ti pe lọ́ọ̀yà Takin àti tèmi náà ká wá bẹ́ẹ̀ àmì ṣe àpẹ́tì mi torí by then èmi ò tẹ̀ interest láti lọ mọ́ mo ní the lawyer ìwé jẹ́ ká máa bá appeal yẹn lọ pé mi ní interest yẹn ṣe àpẹ́tì mi pé kí n jẹ́ ká lọ pé mo sì kọ́ máa force wa mo ṣe àtẹ̀lé lọ́ọ̀yà mi that will be the first time tó allow mi láti rojọ́ ní court so George yẹn ṣe wàhálà pé kí ló ṣẹlẹ̀ gangan gbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ George kí lẹ́yìn mọ́ mi. ológun ọ̀run intercept. George láti cross ẹsẹ̀ lókè ó ní interesting nínú ayé yìí náà mo ní so gba àwọn ìyá tó wá wà nínú court tí mi mọ̀ wọ́n rí àwọn bàbá nínú court tó bá ẹjọ́ títí wọ́n wá bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní sọ court dínú ọjà nìyẹn pé ìwọ lọ́ọ̀yà burúkú yẹn lọ́ọ̀yà Akin ìkàmà ní ìwọ bàbá yìí bí lọ́ọ̀yà Akin ti ṣe rò pé òun ṣe máa ní ṣe ló tiẹ̀ ṣe jíjẹ́ lójú gbogbo wọn ló sì sọ my client he has to move on he wants to move on with his life so kò need wedding yẹn mọ́ then táwọn ọmọ ẹ ṣe máa ní kó má rí àwọn ọmọ mọ́ ó rò pé bóyá òun máa borí gbogbo àwọn tó wà ní court gbogbo wọn ṣe gbáyà lórí Akin nìyẹn pé wọ́n máa dùn àwọn pé ẹlẹ́jọ́ ẹ̀ tó rákì òwà ń jọyìn ó dùn àwọn pé ẹlẹ́jọ́ ẹ̀ wà mí báyìí lẹ́nìí bàbá ìyàmà ní ẹ o bàbá àgbàmà ní ọ débi pé lawyer friend tó gbé lawyer Akin wá sí court lawyer friend òun ló gbé wá sínú mọ́tò ó láti dìde against lawyer Akin nínú court pé lawyer orí oyè ẹ jẹ́ ká máa fìbẹ̀rù Ọlọ́run sí ṣé ẹlẹ́jọ́ ẹ sọ gbogbo ẹjọ́ ìfún ẹ kó tó gba iṣẹ́ ìṣe rárá gan èló ni ò bá san fún ẹ gbogbo wọn ṣàbẹ̀rẹ̀ sí ní disgrace lawyer friend ẹgbẹ́ láti wá bá mi nínú court ó ṣàfọwọ́ pàtì mi pé madam lọ́ọ̀yà orí oyè tó gba ẹjọ́ yẹn tó ṣe ẹjọ́ bóyá ṣe láì ní ẹ̀rí ọkàn yìí òun náà ló máa rí pé gbogbo ẹ̀yin yanjú gbogbo ẹ̀tọ́ yín ló máa rí pé ó gbà lọ́wọ́ Akin fún yín by then mo ti wá break into tears mi lè help ẹ̀ mọ́ mo ṣáà fún mi lè sọ̀rọ̀ mọ́ so judge ṣe wà give verdict lókè pé lọ́ọ̀yà orí oyè ìyẹn lọ́ọ̀yà Akin tá a bá ń dájọ́ ẹ jẹ́ ká máa lo ìbẹ̀rù Ọlọ́run lóòótọ́ a lè dájọ́ lẹ́nìí a lè ní kó gba àwọn ọmọ ẹ lọ́wọ́ woman yìí lẹ́nìí kò sí nǹkan tó fẹ́ ṣe àtó bẹ́ẹ̀ láti dájọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká máa bẹ̀rù ẹ tó máa tún dà pé ẹ má yẹ ká máa ṣiṣẹ́ yìí bí ìgbà tí kò sẹ́ni tó tún máa chẹ́ẹ̀kì wa mọ́ chẹ́ẹ̀kì àwọn ọmọ wa ó ṣáà intervene kí n má fọ̀rọ̀ gùn now verdict mi ni pé gbogbo yín ẹ lọ jókòó gbogbo ẹ̀yin lọ́ọ̀yà méjì àti Akin àti woman yìí ẹ bi woman yìí kí ló fẹ́ gangan lórí àwọn ọmọ ẹ̀ tí woman yìí bá ní kí a má rí àwọn ọmọ òun mọ́ ẹ rí wọn mọ́ náà nìyẹn èmi náà mo tún sọ court pé mi ti ẹni kó má rí wọn pé kókò fún mi ní time káwọn ọmọ yẹn fi gbọ́n láti lè ní voice pé voice mo dẹ̀ mean especially ní voice pé tó bá fẹ́ fún wọn ní nǹkan jẹ nǹkan mú kọ́ lè sọ̀rọ̀ pé daddy what is this jẹ́ o nítorí èmi tí mo jẹ́ ìyá wọn gan mi ní ẹnu tó máa fi ń sọ fákin pé mi jẹ́ nǹkan by force ló fi máa ń lù mí jẹ́ talk less of àwọn ọmọ mi pé every now and then let's bẹ̀rẹ̀ sí ní kọrin fún mi pé èmi nìkan kọ́ ni mo bímọ fóun pé èmi kọ́ mo làwọn lágàn èmi nìkan ẹ̀kọ́ mo bímọ mo ní mi ìrá àwọn ọmọ yòókù mi ìmọ̀ ìyá wọn pé sọ ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí nìkan náà ń tèmi pé ni mo fi ń bẹ̀bẹ̀ pé ẹ ṣàánú mi ní kó má rí mo ṣàbẹ̀rẹ̀ sí sọ bẹ́ẹ̀ làṣàbà kúrò ní court so later lọ́ọ̀yà mi ní lọ́ọ̀yà orí oyè Akin ní ká wá sí ọ́fíìsì òun àṣà lọ after that day ó ní kí n sọkọ tí mo fẹ́ mu ní àní voice ni wọ́n fẹ́ káwọn ọmọ ìníṣẹ́ wọn ò tí ì lè lọ sọ́dọ̀ ẹ̀ báyìí wọn ò tí ì lè rí báyìí táwọn ọmọ bá ti ní voice tó fúnra wọn obìnrin kan páwọn fẹ́ lọ sọ́dọ̀ ẹ̀ kọ́ ní sùúrù fún mi till then so wọ́n ṣàwà gbé verdict lé ní court pé kó máa sanwó school wọn kó máa cater fún oúnjẹ wọn kó ṣàwà responsible fún wọn ṣùgbọ́n nípa ti rírí tó bá máa rí àwọn ọmọ yẹn kó jẹ́ kí n máa wà ní ibẹ̀ títí dìgbà tí àwọn ọmọ yẹn. tàbí pé tí wọn bá change george yẹn tó gbọ́n wọn ò bá change ẹ̀ bí tí ẹ̀ bá tí bí tí ẹ̀ bá ṣe já sásán. inú kan dà. mo ń gbọ́ báwo lẹ́yìn àwọn ọmọ ṣe wá dọ́dún wá ní ìyàwó tuntun ló ń bá òun tọ́jú ọ̀dọ̀ mi láti ọjọ́ yẹn ọ̀dọ̀ mi ni àwọn ọmọ mi wà till date àwọn ọgbà kan wà tó bá ti fẹ́ rí wọn á ní kí n kó wọn pàdé òun láwọn eatery irú Agodi Gardens Foodco
a ní kí n kó wọn pàdé òun so èmi àkọ́jọ́ kò sẹ́gbẹ̀ẹ́ nítòsí wọn a bá wọn ṣeré a máa kúrò so mo kàn rí pé of late kò tiẹ̀ fi lọ̀ mí gan pé òun fẹ́ rí àwọn ọmọ yẹn rárá kò béèrè wọn pé òun fẹ́ rí wọn lẹ́yìn pé òun sanwó skul sí. kó tó fẹ́ mú lára àwọn ọmọ yẹn ni kò ní ìdí àwọn ọmọ yẹn. so kò tiẹ̀ wá pé wọ́n mọ̀ pé òun fẹ́ rí wọn kò sọ mọ́ pé òun fẹ́ rí wọn so lately tí ìkànnà àwọn ọmọ yìí wá wọ̀ on admission ọ̀rọ̀ bóyá bíi 2 months ago ni mò ń sọ yìí o fine tó bá ti sick bẹ́ẹ̀ yẹn máa pè á gba àkáǹtì hospital á sẹ́ndì owó hospital bí wọn sí àkáǹtì hospital so mo tún wá pé as usual níbi eléyìí tẹ̀wá jẹ́ ọjọ́ iléyà tó kọjá yìí ni wọ́n discharge ọmọ yẹn òun náà ló sanwó hospital bill o ó ti wá kọ́kọ́ wò wá kó tó discharge ẹ̀ ní a day before so ìjọ iléyà tó wá discharge ọmọ yẹn kò sí mọ́tò lọ́wọ́ mi kò gbé mọ́tò fún mi bike lèmi àtàwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta máa ń gùn káàkiri so bí a tó dé pé iléyà wá wà traffic pọ̀ so àrí bike ẹyọ kan báyìí àrí gbé wálé èmi àtọmọ yẹn pẹ̀lú plaster lọ́wọ́ tó ṣe discharge àwa wá stranded sorry títì hospital yẹn mo wá take picture ọmọ yẹn bóyá ìjókòó mo wá send ẹ̀ sí pé Akin ọmọ ẹ̀ rè lẹ́gbẹ̀ẹ́ títì àti mo bá ṣe fẹ́ délé pé ètò ń ṣe yìí mo ṣe dá mi lónìí yẹn pé Bukola o ò lè jókòó sínú mọ́tò tèmi mọ́ àwọn tó bá rí èmi àti ẹ pọ̀ kí ló fẹ́ kọ́ máa sọ o ò lè jókòó sínú mọ́tò mi mọ́ kò tiẹ̀ yé mi mo ní no pressure máa dé o èmi ṣàkúrò so mo ṣàṣe wá. discharge ọmọ yẹn ẹni kó wá sí pé wà lẹ́nu. bẹ́ẹ̀ pé I was stranded kò ṣáà dáhùn níjọ́ léyà tó kọjá ẹ̀ so bí èmi ṣàṣe wà pẹ̀lú àwọn ọmọ láti gbà yẹn nìyẹn àfi to my ultimate surprise mi ti ọkọ rí anything tó ń lọ lórí internet báwọn ṣe bẹ̀rẹ̀ sí ní pè mí lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní pè mí. àìtọ́ ọmọ yẹn tó ń mú kan nínú wọn sí yunifásitì. bẹ́ẹ̀ ni ma the first child mi ó ṣe tán ní secondary school ní last year ó ṣe tán of which ọmọ yẹn ti lose a year tí wọ́n fi wà ní tẹ́lẹ̀ gbogbo wọn ti lose a year torí classes gbogbo wọn wà a year backward mo mọ̀ being ọmọ teacher àti advice mọ́mí mi fún mi as a teacher wọ́n ní kí n má ní dandan pé kọ́ rush wọn pé káwọn ọmọ yẹn lè cope pé kí n jẹ́ kọ́ repeat a class each pé kí n má rush wọn pé kó má di pé wọ́n máa wà backward ní class so àwọn ọmọ yẹn gbogbo wọn ti repeat class kọ̀ọ̀kan so ọmọ yẹn ṣàṣetán ní last year mo wá sọ fún pé ó fẹ́ gba JAMB ó send owó JAMB mo bá ọmọ yẹn gba JAMB mo wá feel Federal University of Agriculture Abẹ́òkúta síbẹ̀ FUNAB computer science so as God will have it ọmọ yẹn dẹ̀ mú JAMB wọn mú ní FUNAB mo wá pe Akin lẹ́yìn tó ti mú ọmọ yẹn pé ọmọ ti ládmission wọn mú sí FUNAB ó ní ó ṣe máa mú FUNAB tó yẹ pé àwọn fámìlì yín ló ní àwa dẹ̀kọ́lá ní FUNAB bọ̀ ibẹ̀ ní gbogbo wa lọ ibẹ̀ làbúrò mi lọ àwọn tó lọ FUNAB l'Abẹ́òkúta pọ̀ nínú fámìlì mi àwa kọ́lá ní FUNAB mo wá ní àwa lá ní FUNAB ti báwo pé then Akin lára àwọn ní generation universities federal tó wà ń sìn pé FUNAB ó jẹ́ if not the first is the second pé mo mọ nǹkan tí o ṣáà mọ̀ pé mi ṣáà ń ṣe illiterate. tó bá lọ sí OAU ni mo tó máa dá sí schooling ọmọ yẹn mo ní ta ni mo mọ̀ ní OAU then why OAU why Ilé Ifẹ̀ ta ni mo ní ní Ilé Ifẹ̀ so mo ṣàdàkẹ́ so along the line èmi ṣáà process admission ọmọ lọ títí tí admission FUNAB yẹn fi close kò sàn kankan èmi náà torí year yìí ni mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ February this year ni mo ṣe ríṣẹ́ as a lecturer mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ní year yìí ni so èmi náà wà financially buoyant tí admission yẹn fi close ní FUNAB mo ṣe sọ fún ọmọ nìyẹn pé mo kàn tó bá máa wá gbà báyìí ni màá sapá o pé o gbúdọ̀ wọ school ní year yìí sẹ́ pẹ̀lú JAMB kò gbọ́dọ̀ waste so the only short kìíní tó wà báyìí is you attending a federal a private institution mo ní Lead City tó wà ní Ìbàdàn mi báyìí pé òun ni wàá lọ so n tẹ̀ to take pains mo tún pé mo ní Akin admission ti close ní FUNAB pé but mo fẹ́ kọ́ ọmọ yẹn lọ sí Lead City ó ní èmi ò lágbára Lead City o kó dúró de ọdún tó ń bọ̀ kó ṣe another JAMB mi lágbára Lead City tó bá wá ṣe another JAMB ó wá lè mú FUNAB tó kọ́kọ́ mú fún yẹn mo ṣe wá ní ó máa wà kálọ́ọ̀zù Akin pé so live ọmọ náà la fi ń ṣe kite báyìí mo ti ọkọ mú FUNAB àwọn kan sọ pé wáyé tó ṣe ń pè number one kò jẹ́ kóbìnrin ṣe mathematics graduate àbí tí yìí di níṣẹ́ kéwé sóbì ni obìnrin yìí ò lówó àwọn family ló ń contribute fún àníkẹ́ kò ṣe lè pè ìbọn ní bàbá wọn bóun ló ràn wọn wá sáyé ẹ̀yin dìdìrín tẹ́ ń béèrè dìdìrín máa sọ̀rọ̀ lọ. so mo wá ṣẹ̀ṣẹ̀ wá yarí fún pé Akin ọmọ mi máa wọlé sí ti ní year yìí ọmọ mi ò dó di next year ó wá ní on your own tó bá ti lágbára máa ràn so bí mo ṣáà fi ọmọ yẹn sí Lead City wọ́n wà ní second semester 100 level by computer science ni ọmọ yẹn wà tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí so few days to his wedding tí mo gbọ́ èmi tí àwọn fẹ́ ṣe wedding lọ́ọ̀yà mi kọ́ pè mí ni pé kí n yọjú sáwọn èmi wá dọ́dọ̀ lọ́ọ̀yà mi lọ́ọ̀yà Akin lọ́ọ̀yà Oríoyè àtàkìn wọ́n wá síbẹ̀ àti mo ṣáà wọ́n bá mi ń bẹ̀ lọ́dọ̀ lọ́ọ̀yà mi lọ́wọ́ ní àwọn làwọn pé lọ́ọ̀yà mi páwọn fẹ́ rí mi lórí ọ̀rọ̀ school ọmọ pé kí lọ́ọ̀yà mi speak sí mi pé kí ní kọ́ ọmọ yẹn forfeit admission tó ti ní Lead City kó drop
kó wá ṣe jamb next year or kó kọ́kọ́ wọlé fún pre-degree ní OAU lọ́ọ̀yà kí wọ́n dá mi lóhùn pé irú òun tóun dúró yìí OAU lòun lọ so OAU ni kí ọmọ lọ mo ṣe wá dá lọ́ọ̀yà yẹn lóhùn pé lọ́ọ̀yà mo ṣe àwọn wọ́ndà náà pé ibo la kí n ti mọ OAU kí ló mọ̀ nípa OAU pé sọ yín lẹ́tì ẹ̀ lọ́ OAU pé sọ yín lẹ́ ń bring about ọ̀rọ̀ OAU ọmọ mi ò lè forfeit admission mo dẹ̀ mú admission letter dání nítorí èmi ti guess nígbà tí lọ́ọ̀yà pè mí ọkàn mi sọ pé ṣe sọ̀rọ̀ yìí so mo mú admission letter ìdání mo ní ọmọ mi ti wọlé sí list admission letter èrè bí màá yẹn ṣe pariwo mọ́ mi nìyẹn as is usual ṣètò ó máa wà aggressive ìyẹn di lọ́ọ̀yà ẹ máa rò pé mo mọ̀ rí ni mi rí wọn rí wọ́n ṣe pariwo mọ́ mi nìyẹn pé what are you even saying madam wàá ṣe dá school mú fún ọmọ mo ní rẹ pé kọ́ ti wọlé fún àníṣe ìrírí kékeré tó ní ìtẹ́ bá gbọ́tẹ̀ lómi Ọlọ́run ní jẹ́ ká ṣe ọkọ yẹn